إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ويهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، ní ìtẹ̀síwájú níbi tí a bá kíkàdé nínú tírà Sahihu Targhib wa Tarhib tí al-Imam Muhammad Nasiruddin al-Albani rahimahullahu ta'ala wọ́n bá ṣàyẹ̀wò èwo ló sahihu níbẹ̀, èwo ló sì da'if. Báwo tí a ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí insha Allahu ta'ala ba'da fatratin yasiratin, lẹ́yìn fatra kékeré. Ọ̀nà ni báwo at-tarhibu min ta'khiri lirrusli min ghayri 'udhrin, ìyẹn ní abẹ́ kitabu tahara, ọ̀rọ̀ nípa ìmọ́tótó. Ìta sọ fún ayé pé ipò tí ìmọ́tótó tí ó kó nínú ẹ̀sìn wa ìṣe kékeré. الترهيب من تأخير الغسل بغير عذر، اللي صح كما الله غسل كما الله ليس أني أرجعك رضا الله يعلو بابلك. Ó sì bá ẹni tí ìsọ̀kan ìyàwó náà ọmọ náà rí bóyá ọ̀dọ́ tó yẹ kó ti fẹ́yàwó tí ò tí wọ́n fẹ́yàwó, tí àyè tí ìwà fẹ́yàwó rẹ̀ tó wá ń dà á láàmú débi pé kò gbọ́dọ̀ sùn ikú náà ọmọ náà rí sùn. Ammar bin Yasir radiyallahu ta'ala anhu أن رسول الله صلى الله عليه وسلم قال: بن عمار بن ياسر رضي الله تعالى عنه، عمار بن ياسر معروف من أجلاء الصحابة رضي الله تعالى عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: أني أجشل محمد sallallahu alayhi wa alihi wa sallam sọ pé ọ̀nàfọ̀tún látùkọ̀ rímù wúmin màláíkà, àwọn ìran èèyàn mẹ́ta kan àwọn màláíkà ò ní máa súnmọ́ wọn. jí fàtúlì káfíìrì, ìfìrí tó bẹ́ẹ̀ ìfìrí kú, àwọn ọmọ òkú ẹni ẹ̀wọ̀n tí ì sí, àwọn màláíkà ò ní súnmọ́. والمتدمخ بالخلوف, àti ẹni tí wọ́n fẹ́ lọ́fíńdà sára, tí lọ́fíńdà ẹ̀rọ jẹ́ ìran lọ́fíńdà tí wọ́n wà ní sọ́ra rẹ̀. Àlàyé bọ̀ bẹ̀ insha Allah. Lọ́fíńdà kan bẹ wọ́n wà ní sọ́ra rẹ̀. Ọ̀tọ́lọ́mọ yẹn ọ̀rọ̀ méjì
láàrin àwọn olùmọ̀ ní abala bí àwọn apákan sọ yí pé bẹ́ẹ̀ ni lọ́fíńdà kan bẹ̀ tí wọ́n wà ní sọ́ra rẹ̀ àwọn apá mi sọ yí pé abala hadisi yìí àwọn mansukh ìdájọ́ rẹ̀ ti parẹ́ ní Ànábì sallallahu alayhi wa sallam kò fi ìgbà kan sọ pé nínú lọ́fíńdà kódà kó jẹ́ irú lọ́fíńdà tá à ń sọ yẹn insha Allah ta'ala tàbá débẹ̀ á ṣàlàyé síwájú sí i wọn náà ní jùlọ ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tí olùjánábà jánábà wà lára rẹ̀ òun á wẹ̀wẹ̀ òwẹ̀wẹ̀ jánábà yẹn wọn ló ti rẹ̀ òun máa wẹ̀ ẹ́ tó ń bá jí lọ́rùn àwọn màláíkà òun ní súnmọ́ wọn ní illa ayatawadda'a àyàfi tí ẹni tó lu jánábà yẹn tó bá ṣe àlùwàlá kó tó sùn àlùwàlá tó bá ṣe kó tó sùn kò tán ìtara ìwẹ̀ yẹn ṣùgbọ́n yóò máa serve as temporary relief fún pé kò ní jẹ́ tí wọ́n máa jẹ́ sábà bí táwọn màláíkà kẹtẹ ilé súnmọ́ náà wọ́n lè wà ní àrọ́wọ́tó rẹ̀ kó tó dìgbà tí yóò wẹ ìwà jánábà dandan. Hadisi yìí hadisun hasanun li ghayrihi wa rawahu Abu Dawud عن الحسن بن أبي الحسن عن عمار ولم يسمع منه وني أبو داود بن وقال لنا السنن ولا تدع الحسن أما أبي الحسن إن تي الحسن أما أبو الحسن تبع لا تدع عمار بن ياسر ولم يسمع منه وني Al-Hasan bin Abil Hasan yẹn kò gba ẹ̀gbà wá kò gbọ́rọ̀ lẹ́nu Ammar bin Yasir. Al-Imam Al-Albani rahimahullah àwọn ṣàlàyé àárín yẹn fún wa tábà lọ sínú hamish wọn ní kuntu rijaluhu kulluhum thiqatun rijalu sahih wọn ní mo sọ pé àwọn tí wọ́n bẹ nínú isnad hadith tá a gbà tá a kà yẹn gbogbo pátápátá ẹni tó ṣe fọkàn tán ni wọ́n irú àwọn èèyàn tẹ́ bá nínú hadisi Bukhari àti Muslim ni wọ́n ní Al-Hasan bin Abil Hasan tí wọ́n sọ yẹn wọ́n Al-Basri Al-Hasan bin Abil Hasan ẹni Al-Hasan Al-Basri Hasan Al-Basri al-ma'ruf sọdíyé al-mudannis tí wọ́n ṣe tadlis Hasan Basri máa ṣe tadlis inú àbùkùdé tó ń bẹ fún Hasan Basri nìyẹn wọ́n lakinna lahu shahidani min hadith Abdurrahman bin Samura ṣùgbọ́n àdìsí Hasan al-Basri tó bẹ alátọ̀dọ̀ Ammar bin Yasir yẹn tó sọ wípé Hasan al-Basri wá ẹgbà wá lẹ́nu Ammar bin Yasir Hasan al-Basri gba ẹgbà wá látọ̀dọ̀ Ammar bin Yasir. Ammar bin Yasir kú lójú ogun al-Jamal lẹ́yìn ikú Ànábì sallallahu alayhi wa sallam abkásọ̀ pé ní khilafa Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu ẹ̀rọ ti pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé taqtuluhu ta'ifatun baghiyatun so ṣùgbọ́n ala kulli halin Hasan Basri gba ìgbà wá ìgbà ọ̀rọ̀ lẹ́nu tani o Ammar bin Yasir máa rí pé Al-Hasan Basri máa kawnuhu kabiran min kibari at-tabi'in pẹ̀lú pé jẹ́ kan náà àwọn àgbà nínú àwọn tabi'un yàní àwọn tọ́wá lẹ́yìn àwọn sahaba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó illatun qadiha problem ní ọ̀rọ̀ yẹn níbi hadith yẹn ṣùgbọ́n Imam Al-Albani rahimahullah wọ́n bá wá shahid méjì ẹgbà wá méjì isnad méjì fún assist isnad yẹn wọ́n ní ẹ̀rẹ́ alákọ̀ọ́kọ́ inú hadith Abdurrahman bin Samura
من الصحابة عبد الرحمن بن السمرة هنا كنا مصابع نبي الذي قال له النبي صلى الله عليه وسلم سألت النبي الصفية يا عبد الرحمن إيوا عبد الرحمن لا تسألي عن العمارة ما تركوا في الجلود فكان من الصحابة عبد الرحمن بن السمرة كان وصابع نبي محمد صلى الله عليه وسلم بيناني بريدة بن حسين ẹni kejì náà Burayda bin Husayb ìkànnì àwọn sàádà ànábì náà lónà wọn ní wọn fi sàádà níyì máa dọ́ọ̀fọ̀ ìgbà àwọn ìsìlẹ̀dà àwọn ìkọ̀kan àwọn méjèèjì náà ó ní dọ́ọ̀f nílẹ̀ ń bẹ́ ń bi tiẹ̀ náà ẹ̀rọ bá rí pé àdìsí gẹ́gẹ́ tá a fi ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ òun náà ní pẹ́ẹ́mẹ́ bàbí wọn ní Al-Hasan lam yasma min Ammar bin Yasir so انقطاع من so tadlis bẹ́ẹ̀ bí islam yẹn ẹ̀dá wọn méjì tí wọ́n fẹ́ fi kún lọ́wọ́ náà ìkọ̀ọ̀kan wọn náà ní lílẹ̀ nínú wọn ni kà máa bayyanahu al-Haythami gẹ́gẹ́ bí al-Imam al-Haythami gẹ́gẹ́ bó ṣe sọ nínú tírà rẹ̀ al-Majma' yàní Majma' az-Zawahid Majma' az-Zawahid wọ́n máa kí àwọn afáwà ìgbà tí àwọn èèyàn kan fẹ́ lé wa kó bí ẹ̀ lélẹ̀ ìgbà tẹ́ máa kọ́ tínú yóò máa dùn ìgbà tẹ́ máa kọ́ tara yìí máa yá gágá ìmọ̀ hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ọ̀rọ̀ jalla subhana kò ní yé mọ́ṣẹ́ ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun lọ́wọ́ ní àwọn aláṣọ láti kalẹ̀ tí ṣe al-Qur'an al-Karim àwọn náà láàásì máa sọ àfáàní bàtó jẹ́ pé Qur'an ó ní bùkátà sí sunna ní anna sunnata tufassiru al-Qur'an tó gbé sunna ní ó máa ṣàlàyé Qur'an tó ti yé tó bí wọ́n ṣe ń sọ Qur'an yẹn bí wọ́n ṣe ń protect Qur'an yẹn yóò protect kí ni ó máa protect sunna náà tó isma ń bẹ lórí as-sunna kama kanat al-ismatu على القرآن الحمد لله على هذه النعمة ìwọ́nì islam àwọn méjèèjì ẹ̀rí kàbẹ̀rẹ̀ ọ̀bùn samura àti Burayda bin Husayb yẹn islam wọn ní dọ́f gẹ́gẹ́ bí al-Haythami ṣe ṣàlàyé nínú Majma' az-Zawahid ẹ̀mọ̀ tí ṣẹ́jú àwọn ẹ̀ṣẹ́ ní Majma' az-Zawahid ni gbogbo kutubu sitta pátápátá مع مسلم أحمد أو مسانيد لي أو معاجم مدن الطبراني أو مصنفات gbogbo hadith wọn bá wà pátápátá hadith tí wọn wà á gbà tó wá jẹ́ àlékún pé gbogbo náà ẹ̀rí àwọn hadith eléyìí ó wá wá káàkiri ó wá ṣe tíra lórí ó wá pè ní Majma' az-Zawahid pé àkójọpọ̀ àwọn àlékún nínú hadith gbogbo nígbà tẹ́bá gba hadith kan hadith ẹ bá ní ziyada tẹ́ ẹ bá gba ziyada ẹ máa òun àwọn gba ziyada yẹn òun àkójọ ẹ̀rísẹ́ lánàá al-Haythami rahimahullahu ta'ala so nínú orí tá a rí nínú iṣẹ́ rẹ̀ olórí so òun á máa gbà wá méjì yẹn wá bókàtẹ́ ẹ̀yẹ pẹ́ ní dọ́ọ̀fù ṣùgbọ́n nílẹ̀ wá fọlẹ́tàkọ́wọ̀ àdéṣù bíhìmá àdéṣù Ammar bin Yasir táwọn ilé ìbádùn yìí àdéṣù táwọn ká yìí ó wá gbé wa sókè pẹ̀lú ẹ̀ fasara hasanu li ghayrihi fasara hasanu li ghayrihi ìdí nìyẹn láti ṣe ibi hasanu li ghayrihi lẹ́bàá gbọ́ pé hadith kan hasanu li ghayrihi ni aslu hadith yẹ da'if ni láti ja'at turuku àwọn turuku ní ìwá ó bá fún ní agbára ọ̀yàrùtẹ́kì ìbáríkà yóò wà gbé ọ̀sọ̀ pẹ̀lú ẹ̀ al-ilmu inda Allah lẹ́yìn náà tó bá sọ Sheikh Al-Albani rahimahullah tó bá sọ wọ́n lẹ́sà tó pọ̀ ẹ máa fẹ́ gbà mí láàká nínú ilmu hadith
وعليه بمحمد نصر الدين الألباني وجرى فيها الألباني وجرى في شريك لأصل الله وغفر عن الواقع في علم الحديث علم الحديث وجرى فيها الألباني وجرى في شريك رحمه الله رحمة واسعة وباركنا معنا نكيك تبور تتجرب إلى القيامة àwọn tí ń gbọ́ orúkọ wọn táǹkà pa oríwa máa wú máa rí pé òrìṣọmọ rárá ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ yẹn amalun mufidun lil umma iṣẹ́ tó ṣàǹfààní tó pọ̀ fal umma ni wal ilmu inda Allah